Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì l'Olúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Wọ́n Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye.
lóye ọmọọba orí lóye. Ọmọ Sim Global Concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Ọmọ Sim Global Concept mọ̀ ń ṣe nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Ọmọ Sim Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Ọmọ Sim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Mo kí gbogbo yín pátápátá níbikíbi tí yòówù tí ẹ ti ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ ń wò mí ní Facebook, mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tí ẹ ń wò wá náà ní YouTube, mo kí yín pé ẹ káàbọ̀ o, ẹ kú kó lè dáa o. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí ní TikTok, ẹ̀yin tí ẹ ti sáré wọlé tí ẹ ti ń jù wá sí like. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much. Mo dúpẹ́, mo appreciate ẹ ṣé gan. Rẹ̀mílẹ́kún, you are welcome. Ta ló sáré fún wa ní like yẹn jẹ́ sáré wò kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Okay. Ojú Adébáyọ̀, thank you, God bless you. Mo dúpẹ́ o. Prince Latif Délé Atóyèbí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Apá Àfọlọ́runṣọ́, mo dúpẹ́. Ray Hush Puppy, thank you, God bless you. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú kó lè dá ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kú kó má bàjẹ́ o. Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ o. Ìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí for the first time. Òdú làwa àkìí ṣàìmọ̀ olóko. In tí àwa gbé dání, àjàyè ni, àjàyege ni, àjàyege la máa fi ṣe bí Ọlọ́run ti ń bẹ. Tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, ojú ò kì í tọmọ Ọlọ́run, ojú ò ní tì wá. Ìyà ò kì í jẹ ọmọ Ọlọ́run, ìyà ò sì ní jẹ wá. Ní agbára Èdùmàrè, ní agbára ọ̀gá ògo, ní agbára ọba òkè. Iwájú òun lọ̀pá ìbìtì ń ré sí, iwájú náà la ó máa lọ. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ wá ń wò mí, tí ò ṣe bá ara dé tàlé yín lọ́wọ́, tí ò ṣe pé bóyá ọdún ìta tó fún yín, mo wá fi ṣètì gbogbo yín pátápátá pé ẹ máa ṣe o. Ẹ máa ṣe o, ẹ ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wò wá, tẹ́ dúró tì wá. Ẹlòmíì á dúró tì wá ní Facebook, ẹlòmíì á dúró tì wá ní YouTube, ẹlòmíì á dúró tì wá ní every
part mo appreciate gbogbo yín ṣùgbọ́n ẹ̀yin dẹ́ wà ní TikTok YouTube kí ló ń ṣẹlẹ̀ Facebook kí ló dé kí ló ń ṣẹlẹ̀ bàbá mi Fọlọ́runṣọ́ Ìyàndá ẹ̀yin nìkan ni mò ń rí Lateef Atoyebi kí ló ń ṣẹlẹ̀ pín ètò ní ẹ̀ wá ní kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ni happen what is happening what is happening ẹ jẹ́ kán rọ́wọ́ yín ẹ jẹ́ kán máa rọ́wọ́ yín torí mẹ́sẹ̀gì tá a fẹ́ gbé jáde lénìí mẹ́sẹ̀gì tó ṣe kókó tó wà very important ni a nílò ẹ̀yin èèyàn gidi kì í ṣe èrò a nílò ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè tì wá lẹ́yìn láti ṣe kíni o láti lè achieve gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátápátá kán lè bá wa gbé débi tó yẹ kán gbé dé. Mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Now let us go straight to the point. Àwọn tí mo lọ́rọ̀ bá sọ lénìí àwọn gómìnà ìpínlẹ̀ orílẹ̀-èdè Yorùbá àwọn ni mo bá ní ọ̀rọ̀ papọ̀. Tá a bá dẹ̀ ń sọ most of àwọn gómìnà wọ̀nyí náà ò ráyè láti wo ní tá à ń ṣe ṣùgbọ́n aláwọn tó súnmọ́ wọn tó máa wò ó bóyá ẹ̀yin wò ó ẹ pín àwọn náà wò ó wọ́n pín kẹrẹkẹrẹkẹrẹ adọdọ pa agbẹdọdọ commission agbẹdọdọ chief of staff wọn agbẹdọdọ gómìnà ìyẹn gan ló ń ṣe mí tí mo ṣe ń wish pé kẹ́ ẹ pín program yẹn make sure pé ẹ pín. ọmọ Yorùbá bó ti wù kó rí lábẹ́ bó ti wù kó rí Yorùbá máa dá dúró. níṣẹ́ lèmi ò rí kan nínú àwọn gómìnà wa ta ní tó sọ pé àwọn ò gbà ká dá dúró kò sí gbogbo wọn náà gbà pé ká dá dúró ṣùgbọ́n mo ṣe àwọn àkíyèsí kankan lórí gbogbo àwọn gómìnà wọ̀nyí mi ò sọ àwọn gómìnà tó ṣẹ̀ gẹ́ o bàbá dẹ̀ ní ká wò ó kò sí gómìnà tuntun ní gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kò sí tuntun gbogbo àwọn gómìnà tó wà lọ́wọ́lọ́wọ́ àwọn gómìnà tó ti wà tẹ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlòmíín wọn ń ṣe kínní the only person tó jẹ́ tuntun nínú wọn tí mo lè sọ pé jẹ́ tuntun tí ò tí ì pẹ́ òun ni Adeleke Mr Jackson òun nìkan gómìnà Ọ̀ṣun àti tèkìtì náà Èkìtì náà ti gbìyànjú ó ti pẹ́ gómìnà tó ti lò ju oṣù mẹ́fà so a lè sọ pé kò gbìyànjú tó ó ti lò lóṣù mẹ́jọ gómìnà Èkìtì ti lóṣù mẹ́jọ so wọn ò ń ṣe tuntun gómìnà Èkó tó ṣe dìbò fún ó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ gómìnà Ògùn tó ń dìbò fún ó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ gómìnà Ọ̀yọ́ tó ń dìbò fún ó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ gómìnà Ondo State wọn ò dìbò fún òun ti wà ńbẹ̀ ó ti lọ́dún méjì so kò sí kankan nínú ẹ̀yin gómìnà pátápátá tẹ́ ẹ jẹ́ tuntun ẹ wá súnmọ́ bí ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn kẹ́ ẹ gbọ́ nǹkan tọmọlúkà fẹ́ sọ Yorùbá ní àbọ̀ ọ̀rọ̀ lákòókò sọ fọmọlúàbí bó bá dé inú rẹ̀ pẹ́ńkẹ́lẹ́ adòdìndì ẹgbẹ́ o àmọ̀ràn lọmọlúkà mú wá bá yín òbí ò bá yín jà o mi wá bá yín jà rárá ìdí ni wípé kí ni mo fẹ́ bá yín jà fún nígbà tó ń dìbò fún yín tẹ́ ẹ wọlé tán ọjọ́ swearing wọ́n gbé báìbù lé yín lọ́wọ́ wọn ní kẹ́ ṣe swearing kẹ́ búra kẹ́ take oath and you swear an oath that you are going to protect guide the constitution of Nigeria ìbúra tẹ́ ṣe nìyẹn and that is what our daddy Tinubu ìtòun náà ṣe nìyẹn lọ́jọ́ tán ṣe swearing fún ó lè ní sọ fẹ́yìn ọmọ Yorùbá tí Tinubu ò bá mítọ̀pù ìtẹ́ ń wá ẹ lè bínú torí pé kí ni lọ́jọ́ tó ṣe ìbúra kò sọ yí pé òun búra láti protect Yorùbá tàbí láti protect gbogbo tó wà ńbẹ̀ tàbí láti ṣe gbogbo nǹkan fún Yorùbá ó ní constitution Nàìjíríà yìí òun swear láti protect ẹ láti defend ẹ àti láti ṣe guide ẹ ìbúra tó ṣe nìyẹn lọ́wọ́ ó wà lórí afẹ́fẹ́ èmi wò live so ẹ má jẹ́ kí ìyẹn jọ yín lójú ẹ̀yin ọmọ Yorùbá tí Tinubu bá ṣe fún yín níwọ̀nba díẹ̀díẹ̀ ẹ appreciate ẹ bó ṣe níwọ̀nba yẹn náà ẹ má retí pé ó máa ṣe gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n èmi á sọ ọ̀rọ̀ a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ pé avenue wà tàbí lè gbé fún aṣíwájú ni avenue yẹn ló yẹ ká lò
kò yẹ ká wá síbí ṣùgbọ́n torí pé àwọn tó yẹ kó kóra wọn jọ kó create irú avenue yẹn they were not available. Àpò ara wọn ni wọ́n ń jà fún, àwọn àgbàgìrìwòwò, àwọn àgbà ìkà. Kàkà kan ronú bí ìlú ṣe máa dára, kàkà kan ronú bí ayé mẹ̀kúnnù ṣe máa sunwọ̀n, kàkà kan ronú bí ti Yorùbá ò ṣe ní tán. Àpò ara wọn ni wọ́n ń jà fún, appointment ni wọ́n ń lé kiri. Èyí tó ti darúgbó tí ò lè gba appointment mọ́, ó ní appointment fún ọmọ tó bí. Ó fẹ́ kọ́mọ òun ṣe mínísítà, ó fẹ́ kọ́mọ òun ṣe chairman ní bọ́ọ̀dù kan níbi tó wó ti ń sàn. Now listen to me, ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, àtẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ẹ gbọ́ kẹ́ lè gbọ́ mẹ́sẹ̀gì tí mo fẹ́ fún àwọn gómìnà ilẹ̀ Yorùbá. Ẹ tẹ́ ẹ tí yín bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mo lọ́rọ̀ ọba sọ. Ondo State Governor arákùnrin Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú. Mo ọ̀rọ̀ ti yín ó tún special lọ́tọ̀. I have a special message for you lọ́tọ̀ tí mi ò ní papọ̀ mọ́ eléyìí tí mo fẹ́ wá ṣe yìí. Èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí is for all the governors of Southwest. Ilẹ̀ Yorùbá lápapọ̀ lónìí. Now mo dẹ̀ ń tẹnu mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ rí i dájú pé ẹ pin kó dọ́dọ̀ àwọn gómìnà wọ̀nyí. Àwa ò bá ti jà wá o, a bá wọn jà o. What we are here for is to tell them what is next, what is right. Listen to me. Governor Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú, Governor Oyèbánjí of Ekiti State, Governor Jackson Adémọ́lá Adélékè of Ọ̀ṣun State, Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́, Governor Abíọ́dún Dàpọ̀ of Ògùn, and Governor Sanwó-Olú of Lagos. Ẹ tẹ́ etí yín pẹ̀lẹ́ jẹ́ kẹ́ gbọ́rọ̀ mi. Mo fẹ́ kọ́kọ́ jẹ́ kẹ́ understand kíní kan. Ìtí mo dẹ̀ fẹ́ kẹ́ understand lóòótọ́ wọ́n sọ wípé etí ọba nílé, etí ọba lóko. Gbogbo àwọn tẹ́yìn rò pé wọ́n jẹ́ etí yín, pé wọ́n á wá sọ̀rọ̀ fún yín, wọ́n ò lè sọ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ gbọ́, wọn ò ní sọ fún yín. Your Excellency gbogbo. Wọn ò ní sọ fún yín. Ìyà táwọn aráàlú ń kojú, wọn ò ní sọ fún yín. Fìtínà táwọn aráàlú mẹ̀kántà, wọn ò ní sọ fún yín. Táwọn ọmọ Yorùbá ń kojú lọ́wọ́lọ́wọ́ ìyà tó jẹ ìran Yorùbá, wọn ò ní wá sọ fún yín o, Your Excellencies. Ìdí ni wípé wọ́n á wá sọ ọ̀rọ̀ tó máa múnú yín dùn, wọ́n á sọ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ tó yẹ tí yín máa wíṣà ti gbọ́, wọ́n á sọ fún yín. Yorùbá dẹ̀ sọ wípé òtítọ́ ọ̀rọ̀ àmọ́ korò, àwọn ò dẹ̀ ní fẹ́ sọ̀rọ̀ tó korò sí ti yín kí owó tiwọn kó má bàa ṣe kíni, kó má bàa dì í. Ẹ bá mi pín ètò yìí o. Ìwọ̀nba yìí tẹ́ bá wà pẹ̀lú mi ní TikTok, ní Facebook, ní YouTube, ẹ máa bá mi pín, ẹ share. This, you know that this is a very crucial message tó gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn tá à ń sọ. Listen, àti kékeré àti pariwo yìí pé àwọn Fúlàní máa ń fìyà ń jẹ àwọn èèyàn wa. Àwọn Fúlàní máa ń tiraka láti gbanú igbó wa. Kì í tún wá ṣe Fúlàní nìkan, the same thing làwọn Ìgbò ń ṣe láti gba gbogbo ìlú pátápátá. Mi ò bá Ìgbò jà ọ̀tọ̀rẹ́, kò ń pẹ́ yín kẹ́ tó bẹ̀ sí ní ju òkò. Èmi ready fún yín anytime any day. Ọmọ Lúkà ni mò ń jẹ́, ojúlówó ọmọ Ọ̀kàrúfẹ̀, kẹ́ pé méjì. Ojúlówó ọmọ Oòduà. Listen, àti kékeré fún yín o, ìyà tó ń jẹ ìran Yorùbá rèé. Fúlàní ń fojú wa rí màbo. Wọ́n fẹ́ jogún ilẹ̀ mọ́ wa lọ́wọ́ láìkú wa. Gbogbo inú igbó wa wọ́n dominate ẹ̀. Akékékéké a sọ fún yín o. Bó tẹ̀ jẹ́ pé àpariwo tàwọn ọmọ Ìgbò tó. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé a ti wọnú ara kọjá àlà. Àwọn ọmọ Ìgbò náà ń gbìyànjú, wọn tiraka ní gbogbo ọ̀nà àti dominate gbogbo àárín ìgboro wa. Your Excellencies, ẹ bójú wọlẹ̀ kẹwẹnulẹ̀ kẹwẹnu ọkọ o. Nígbà tí Fúlàní bá ń tiraka àti gbanú igbó wa, táwọn Ìgbò ń tiraka àti gba àárín ìlú tó fẹ́ gba ìgboro, àwa tọ́lọ̀ ń jogún ilẹ̀ fún, Your Excellency, bó ni ká wọ̀. Àwa ń sọ eléyìí torí pé kí ni
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ governors lè mingle láàrin ìgboro, lè wọnú ọjà, lè bọ́ sáàrin ìlú kẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀. Àwa là ń rí tó ń ṣẹlẹ̀. Àwa tá a dẹ̀ ń rí àsomọ́ yín, the only avenue la fi ń pariwo yìí. Àwọn tó bá súnmọ́ yín tán bá pọ́sùnì tán bá wò ó kán gbé dọ́dọ̀ yìí kẹ́ ẹ gbọ́ your excellence. Yorùbá ìyà ń jẹ ìran Yorùbá. Thank God. Brother yín, bàbá wa ó ti wọlé as the president of Nigeria. Ṣùgbọ́n kì í ṣe president Yorùbá. And I can boldly say it and I can boldly tell you wípé your excellencies, you are Nigerian governor, not Yoruba governor. Ṣùgbọ́n síbẹ̀, it is still your duty láti protect gbogbo ilẹ̀ tẹ́ ṣe governor lórí. Wọ́n ti pín gbogbo ẹ̀ ló ti ní ibi tí wọ́n pín dé tó ní ààlà. Iṣẹ́ yẹn ni, duty yẹn ni, nǹkan torí ẹ̀dìbò fún yín ni láti protect gbogbo ibi tí ẹ ṣe governor lé lórí. A mọ̀ pé governor Nàìjíríà lẹ jẹ́, torí tó bá jẹ́ pé governor Yorùbá lẹ jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ wà tó ti yẹ kẹ́ ẹ gbé tí mo dẹ̀ máa yànnà náà fún yín lédè, your excellencies. Number one, a tẹnumọ́ fún yín o pé àwọn Fúlàní ti take over everywhere. Àkọ́kọ́ ibi tí wọ́n ń gbà wọlé a ti sọ fún yín, màá wá yànnà náà ọ̀nà mẹ́ta fún yín táwọn Fúlàní ń gbà wọ inú ilé, tán gbà wọnú igbó, tán wọ ìgboro tó fi ń dominate káàkiri. Màá ṣàlàyé ẹ̀ fún yín so that màá wá sọ ìdá ẹ̀ máa ṣe màá tún sọ. Your Excellency, mo ṣe àlàyé nígbà kan, mo ní kí gbogbo ẹ̀yin governors kẹ́ ṣe pàdé. The mass migration táwọn Fúlàní tí wọ́n ń ṣe wọ ilẹ̀ Yorùbá, the Fulanis, the Hausas, ẹnìkan pè mí, ó ní wáyé tí mo ṣe fèsì Fúlàní tàbí tí mo ṣe fèsì Ìgbò, ṣé Ìgbò nìkan ló wọlé Yorùbá ni àbí Hausa nìkan? Sáwọn other ethnic groups ṣé wọn ò kí wọlé Yorùbá wá ni? Mo ní ẹ lọ jókòó, kí ni population àwọn other ethnic groups tẹ́ ẹ pariwo? Gbogbo àwọn, for example, àwọn TV, kí ni population gbogbo TV pátápátá? Ṣé wọ́n wọ 2 million ni? Tí gbogbo wọn fẹ́ fi migrate wá sílẹ̀ Yorùbá. Kí ni population gbogbo Ìdọ́mà? Kí ni population gbogbo àwọn Efik, Ibibio? Kí ni population gbogbo Ìgbìrà? Kí ni population gbogbo Ìgálà? Kí ni population àwọn kí náà pa àwọn ìyá yìí? Àwọn Ìròbò and some other minor ethnics. Kí ni population wọn? Tá fẹ́ fi ṣe pé gbogbo wọn ń lòdù ara wọn bọ̀. Àwọn tó pọ̀ ní population tó ń ya wọlé, àwọn làwọn Fúlàní. And adẹ̀ rí wípé bọ́n ṣe ń wọlé tó gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá níṣẹ́ ni gbogbo yín keep quiet, níṣẹ́ lẹ silent ẹ̀ sọ̀rọ̀. Mo wá pariwo fún yín, mo ní àwọn ọ̀nà tí wọ́n gbà wọlé, àkọ́kọ́ via transport. Wọ́n gba through transport, tó bá ti lóòdù wọ́n lè kó tòmátò àti ata. Your Excellency, tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ sọ eléyìí, ẹ̀yin tẹ́ ẹ bá wò ó, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Mr. Governor pátápátá gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Tó bá lòdù tòmátò àtata, ẹ má hesitate láti check that trailer tó lòdù tòmátò àtata, torí pé kí ni ìlàjì ẹ̀ wọ́n á fi kó tòmátò, wọ́n á fi kó ata. Èyí tó kù wọ́n á lòdù èèyàn síbẹ̀ pátápátá. A ti rí several times níwọ̀nba tó lè jẹ́ pé kò sí kọ́tẹ́yìn ìjọba ṣe lé lórí. Tó bá ti lòdù tírélà wọn bọ̀, yáà, wọ́n á lòdù atadẹ́làjì, wọ́n á lòdù èèyàn síbẹ̀, wọ́n á tún kó nǹkan bí ìlé lórí, wọ́n á máa la eré lọ lálálálá, wọ́n bọ̀ ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ àwọn tó ń bọ̀ wá ṣe kéèta ni, nígbà bá ti dénú igbó ibi tí ò ti ṣe nítorí wọn, wọ́n á park, wọ́n pretend nígbà tí mọ́tò bá bàjẹ́, wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lẹ̀, wọ́n wọnú igbó yẹn lọ nìyẹn, wọ́n á máa wọnú igbó yẹn lọ. Àwọn míì á tún máa bọ̀ nínú mọ́tò yẹn, wọ́n á lòdù ọ̀kadà sínú mọ́tò. Bọ́n bá ṣe ń dé àwọn agbègbè kan, wọ́n á já wọn bọ́ọ̀lẹ̀. Tí àwọn tírélà yẹn kúkú ti mọ̀nà, tó bá ti rí pé wọ́n ti ń súnmọ́ etí ìlú, wọ́n á dúró, àwọn wọ̀nyá bọ́ọ̀lẹ̀, wọ́n á gbọ́ ọ̀kadà, wọ́n á gún ọ̀kadà, wọ́n gún wọ ìlú yẹn nìyẹn. Anywhere tí wọ́n bá ti rí ni wọ́n máa sùn. Your Excellency, wọ́n ní mission. Àwa ń sọ eléyìí ni ẹ̀yin lè má mọ̀, ṣùgbọ́n àwa mọ̀ torí pé kí ni àwa ò jòkó torí ìlú wa, ilẹ̀ baba ńlá baba tiwa yìí ó jọ wá lójú ju ẹni ọ̀dà tí ń lọ.
You are stupid. Jay-Z, Papi Jay-Z, you are stupid for telling me I'm promoting tribalism. Ṣé kò sí tribalism ní Nàìjíríà tẹ́lẹ̀? Àbí something dey worry you ni? Don't let me accuse or insult you. No tribalism in Nigeria tẹ́lẹ̀. Buhari ò ṣe tribalism. Ni Attorney General of the Federation, number 1 of the Federation jẹ́ Fulani. Kò ṣe tribalism, number 3 jẹ́ Fulani. Kò ṣe tribalism, the Attorney General of the Federation jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of Army ó jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of defense jẹ́ Fulani. Kò ṣe tribalism, National Security Adviser jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of custom jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of airport authority ó jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of correctional center prison ó jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of immigration jẹ́ Fulani. Kò ṣe tribalism, head of road safety jẹ́ Fulani. Kò ṣe tribalism, EFCC jẹ́ Fulani. Kò ṣe tribalism, ICPC jẹ́ Fulani. Kò ṣe tribalism, DSS jẹ́ Fulani. What rubbish are you talking? Anyway, don't let me face you. Let me face what I'm doing. Your Excellency, ẹ má bínú jàre, idiot kan ló mú mi digress. Mi ń bínú sir. Your Excellency sir, first means tán fi ń rọ́wọ́ ilẹ̀ Yorùbá ni mo sọ fún yín o. Mọ́tò, wọ́n parọ́ fún yín. Àwọn mọ́tò kan dẹ̀ ń lò, Your Excellency. Wọ́n máa ń lo mọ́tò trailer. Wọ́n dẹ̀ máa ń lo mọ́tò J5. Àwọn J5 yẹn series wọn yẹn tí mo rí sí J5 tó jẹ́ àwọn mọ́tò tó máa ń lò nìyẹn tó fi ń lòdù àwọn pípọ̀ ìwọlẹ̀ Yorùbá. Your Excellency, mo ń gbà yín lámọ̀ràn ni tẹ́ ẹ bá rántí pé ìrandíran yín Yorùbá ni. Tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí ìran Yorùbá parẹ́ nítorí ìfẹ́ inú ti nítorí àǹfààní tẹ́ ẹ fẹ́ jẹ. Ẹ gbọ́dọ̀ gbégbèsè tó jiná nínú. Kì í ṣe pé kó Ondo State governor nìkan gbégbèsè rárá, Your Excellency. When Ondo State gbégbèsè, the Èkìtì tó jẹ́ neighbor ẹ̀ must gbégbèsè. Tí Èkìtì bá dẹ̀ gbégbèsè, the Ọ̀ṣun State tó fara tì must gbégbèsè. Tí Ọ̀ṣun bá ń gbégbèsè, Ọ̀yọ́ must gbégbèsè. Bọ́yọ̀ bá ṣe ń gbé, Ògùn tó fara tì must gbégbèsè. Gbógun bá tẹ̀ tí ń gbégbèsè, Lagos State tó fara tì tó fara tomi must gbégbèsè. Gbogbo yín lẹ gbọ́dọ̀ ṣe ìpàdé yín kẹjọ gbégbèsè lórí ọ̀rọ̀ tá a sọ yìí. Tẹ́ ẹ bá eléyìí tẹ́ ẹ bá rí ṣẹ́ẹ̀kì l'Ondo State, wọ́n á rí ṣẹ́ẹ̀kì l'Èkìtì. Ètò àbá rí ṣẹ́ẹ̀kì l'Èkìtì, wọ́n á rí ṣẹ́ẹ̀kì l'Ọ́yọ́, wọ́n á rí ṣẹ́ẹ̀kì l'Ọ̀ṣun, wọ́n á rí ṣẹ́ẹ̀kì l'Ògùn, wọ́n á rí ṣẹ́ẹ̀kì ní Lagos State. As little tí mo níwọ̀nba tí ìwé mi mọ, tí mo lè sọ pé mo wà expose mọ, mi ò against pé káwọn èèyàn wá sílẹ̀ Yorùbá kán wá ṣiṣẹ́ ajé. Ṣùgbọ́n Your Excellency, iṣẹ́ ajé tó fẹ́ wá ṣe ìbá dára ìbá dùn tó bá jẹ́ pé iṣẹ́ ajé yẹn náà torí ẹ̀ wá sí ilẹ̀ Yorùbá. Tí wọn ò bá ní other motive, tí wọn bá ní other ulterior motive lórí ilẹ̀ Yorùbá, lórí ilẹ̀ baba ńlá baba wa gbogbo. Your Excellency. Now, ọ̀nà àkọ́kọ́ ni mo sọ yẹn o. Ọ̀nà kejì, Your Excellency, tí wọ́n ń gbà wọ ilẹ̀ Yorùbá lẹ́kùn ní kẹ̀tí, Your Excellency, òun ni ká máa dá màlúù, cow root, ká máa dá màlúù, cattle rearing, Your Excellency. I remember Akeredolu give order, he said no more màlúù in the ìgboro. But sorry, the òfin did not fẹsẹ̀ múlẹ̀ because Your Excellency Akeredolu is not in good condition. Àwa bẹ̀ Ọlọ́run kó dáwọ́lé. Today is not the program for that. Wọ́n kọ́ màlúù rí ibi tó wù wọ́n ní Your Excellency. Bó tẹ̀ jẹ́ pé kò pọ̀ dáadáa náà nígboro. Ṣùgbọ́n wọ́n kọ́ màlúù, wọ́n kó rí everywhere àti inú igbó àtàwọn sọ̀bọ́ọ̀bù àwọn ibi tí ò jìnnà. Èmi fojú mi rí Your Excellency. Wọ́n gba túrú màlúù. Wọ́n gbà wọ ilẹ̀ Yorùbá ní kẹ̀tíkẹ̀tí. Ìyẹn náà dẹ̀ ń lò jù tó fi ń wọ gbogbo inú forest wa inú igbó wa. Your Excellency. Ìdílé ṣe ń ta wá lára. Inú igbó tó yẹ ká lọ ṣe oko kébi má pa wá. I remember when I was in primary school. Wọ́n ní iṣẹ́ àgbẹ̀ tó bá dé school wá kọ orin yẹn. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́
àti àdá kò ì pé o kò ì pé o that is kò sí bó ṣe kàwé tó ìwé kíkọ́ láìsọ́kọ́ àti àdá that is agriculture ó ṣe ń tọ́ra ẹ̀jẹ̀ ni your excellency majority àwọn ọmọ wa tí wọ́n dìídì lọ ṣe àgíríkì tí wọ́n ṣe agriculture tó ní BSc in agric your excellency wọn ò ríbi ti ṣoko o ká má wá sọ àwa tá àti ẹ̀ ní BSc in agric ṣùgbọ́n tó yẹ ká ṣoko torí ìdí tí àwọn bàbá ńlá wa ti lélẹ̀ àríbi ti ṣoko ibi tó ti yẹ ká ṣoko ìbẹ̀rù bójó kọ́ má ṣàwáládà kọ́ má rẹwà wẹ́lẹ́wẹ́lẹ́ sínú oko kò jẹ́ ká lè lọ sínú oko yẹn àwọn Fúlàní ti tẹ́kọ̀ọ́ bàjẹ́ wọ́n dá màlúù délẹ̀ ni o your excellency gbogbo yín lẹ̀ ń gbọ́ eléyìí o ṣùgbọ́n ẹ gbàgbọ́ ẹ̀ẹ́dẹ̀ ká sí kò dẹ̀ jọ yín lójú kò jọ yín lójú your excellency rẹ́rẹ́ máa ń rúbọ I think maybe 2 days ago mo sì gbọ́ information Londo State I think somewhere in ọ̀nà bóyá ọ̀nà Ondo or somewhere wọ́n sì mú ẹnìkan wọ́n ṣá bálabàlá Londo State ẹnìkan náà the same thing happening ọ̀nà ààyè sọ́gbẹ̀sẹ̀ gangan wọ́n mú bàbá yẹn wọ́n kun wẹ́lẹ́ wọ́n ṣá bẹ́lẹ́bẹ́lẹ́ ní àwọn Fúlàní ṣàpẹ́ wọ́n ṣàpá Your Excellency ṣé bá a ṣe máa continue rèé tá a bá sọ̀rọ̀ ẹ náà preach tribalism mo béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń jẹ gómìnà wa kò sí nínú yín tẹ́ ẹ̀ ti ju 50 years lọ ẹ jọ ṣé bó ṣe rí nígbà bàbá Awólọ́wọ̀ rèé nígbà táwólọ́wọ̀ ń ṣe premier of Western Region ṣé bí gbogbo ẹ ṣe nira kókókókó fáwọn ọmọ Yorùbá rèé ìbéèrè ni o torí wọn ò tí ì bí àwa ṣùgbọ́n ẹ ṣàlàyé fún wa kó yé wa yékéyéké ṣé bó ṣe lè kókókókó tí Fúlàní fìtínà láì fún wa nílẹ̀ Yorùbá ṣóun rèé mo bí yín ni o torí ẹ̀yin ti dáyé. Your Excellency rúùtù kejì nìyẹn o tí wọ́n ń gbà tó fi ń wọ ilẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n tó dẹ̀ dominate. Your Excellency you must take a very important step now. Not just you as the head but nothing is going on but you must talk to your other counterpart in Yoruba land ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ ṣe ìpàdé tó nínú kẹ́ẹ̀dìdé o mi ò sọ pé kẹ́ẹ̀dìdé torí Yorùbá sí o àwa ti dìde adẹ̀ tí ń bá tiwa lọ but for the fact that you are the governor of this land tọ́lọ́run fi jogún fún wa àtúrà àti ìní gómìnà tiwa àti ìyàn a máa yàn ọ́ à ń súnmọ́ ní ìkànkan báyìí là ń yọ sẹ̀lẹ́kù a máa roko lọ́bẹ̀ ní títí tá a máa fi tọ́tọ̀ fi máa gba gbogbo ẹ̀ fún wa lódìdí a ti bẹ̀ yín pé ẹ máa bọ̀ ẹ jẹ́ kájọ ṣe ẹ jẹ́ kájọ gbà á kájọ ṣe kájọ jẹ́ ẹni rárá ẹni one Nigeria no problem o you are free for your one Nigeria but Yoruba land Yoruba is a nation before Nigeria a dẹ̀ dúró lórí ẹ̀. Now Your Excellency ẹ̀yin lẹ́mọ̀ gbèsè tẹ́ tún lè gbé o lórí ọ̀rọ̀ kátù wọ́n ṣe déédéé wọ́n ní ká fún wọn nílẹ̀ kan fi ṣe kátù náà ṣù orúkọ mú wọ́n ní ká fáwọn nílẹ̀ kan fi ṣe ránṣì Your Excellency kò sí ilẹ̀ ránṣì nílẹ̀ Yorùbá I showed you yesterday mo fi hàn yín lánàá ẹ̀yin olóríire ọmọ Yorùbá èyí tó tóbi jù nílẹ̀ tó bá sọ̀rọ̀ landscape àwọn Haúsá lónìí kí ló dé tó bá wà ń lé kékeré tá a ní mo ló tún wà báyìí ẹgbà mí kẹ ire ó ní bó ti fi hàn yín ṣèjẹta ni ẹ̀yin ti TikTok ẹ wò dáadáa ṣe bẹ́ẹ̀ ríbi tán kù ní carton colour that is the northern part of the country táwọn Fúlàní ti ń rọ wá ṣe bẹ́ẹ̀ ríbi kékeré tán kù ní yẹ́lò yìí ibi tán kù ní yẹ́lò nísàlẹ̀ kékeré yìí that is Yorùbá land nígbà téèyàn bá fi eléyìí tó pọ̀ tó yìí sílẹ̀ tó ní kẹ́ ẹ tún wá fún òun nínú kékeré yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó please look at it ẹ wò this is the map ẹ wò ibi tán kù ní carton colour tọwọ́ mi wà yìí ibi tọwọ́ mi wà yìí that is the northern part nìyẹn
ẹ wá wo ìsàlẹ̀ ń bí lónìí ẹ wò mí ẹ wo bí tí yóò yellow kékeré yìí this small yellow that is Yorùbá land nígbà téèyàn bá fi gbogbo títóbi yìí sílẹ̀ tó ní eléyìí yellow kékeré yìí tó tún ní kẹ́ wá gé fóun níbẹ̀ kóun fi máa sin màlúù ẹjọ́ ẹ̀yin èèyàn mi your excellency ẹ̀yin ni mo ń direct message sí ẹ wo bó ṣe kéré tó sí north yìí your excellency ní ilẹ̀ tá a fẹ́ fún wọn they have more than enough. Ilẹ̀ wọn ò dá your excellency wọ́n máa ń gbin nǹkan bẹ́ẹ̀ wọ́n ń gbin tòmátò wọ́n ń gbin ata wọ́n ń gbin tàtàṣé wọ́n ń gbin pòtétò wọ́n ń gbin àgbàdo wọ́n ń gbin iṣu wọ́n ń gbin gbogbo ẹ̀ ní ọ̀hún ilẹ̀ wọn ò dẹ̀ dá ẹ jẹ́ káwọn náà cultivate kan máa gbin grass táwọn màlúù wọn tí wọ́n máa jẹ another business ní fún wọn àwọn náà tún máa fi ṣe bí àwọn tó bá ń gbin á tún máa tà fún àwọn tó bá ní màlúù àwọn náà tún máa fi powó kò sí ilẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ fẹ́ fún wọn your excellency tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá dán wò ẹ̀yin fúnra ara yín mọ̀ pé ẹ̀san ẹ máa ké lórí yín kódà kẹ́ ẹ tó dágbére fáyé lẹ̀san yẹn á ti máa ké lórí yín lẹ́ẹ̀tì máa kábàámọ̀ pé kí lẹ ṣe lè sí mi ò ṣe pé ẹ̀yin fúnra ara yín mọ̀ kó má bàa dìjà lọ́lọ́run ti ṣe pin ó pin tó ní kálukú ó fún lágbájá ní tiẹ̀ ó fún tàmẹ̀dù ní tiẹ̀ ó sọ fún ẹ̀yin ará bí ilẹ̀ ti yín rèé ẹgbà ẹ̀yin Ìgbò ilẹ̀ ti yín rèé ẹgbà ẹ̀yin ọmọ Yorùbá ti yín rèé ẹgbà kò yẹ kó dìjà obì aláwẹ̀ mẹ́ta ní Nàìjíríà kò yẹ kó dìjà rárá sà your excellency that is another one ìkẹta tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ dìmú tí gbogbo yín mọ̀ tẹ́ ẹ fura sí rárá wọ́n gbà fi wọ̀ wá lára ó ní ìdẹ́ ń pè ní ṣáṣá ṣé ẹ rí ìdẹ́ ń pè ní ṣáṣá yìí is a war settlement for the Fulani ẹ̀yin ní òye there was a certain time here in Ondo State tá a gbọ́ information yìí pé nínú ṣáṣá tó wà lóńdó State ṣé ṣáṣá ni àbí inú ṣáṣá wọ́n lọ lòdù àwọn weapons sophisticated weapons wọ́n lòdù ẹ̀ wọ́bẹ̀ kí la gbọ́. There was a certain time tí wọ́n fi helicopter tó wá fi já weapons fáwọn Fúlàní nínú igbó àwọn tó ń ṣokola wá ń rí wọn tó fi Fúlàní tó fi helicopter tó ń já oúnjẹ fún wọn tó ń já weapons fún wọn nínú igbó wọ́n pariwo ẹ̀ jáde nígbà yẹn o kí ló tẹ̀yìn ẹ̀ jáde your excellency nothing. Ṣáṣá àti Ṣàngó fura wọ́n gbàbẹ̀ kì í ṣe pé wọ́n gba ibẹ̀ wọlé sí ìran Yorùbá lára pátápátá wọ́n wọlé tíkẹ́tíkẹ́ ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ jẹ́ ìṣàlàyé gangan fún yín Ṣàngó tó wà ní Ondo State yìí lọ́nà kí ló ń pe ọ̀nà ìlú yìí ọ̀nà Ìta Ògbólú tẹ́ ẹ bá lọ sí ibẹ̀ Ṣàngó yẹn tẹ́ ẹ bá lọ bẹ̀ tó o bá ti ń ṣe ọ Fúlàní ó níbi tó o lè rìn dé níbẹ̀ tó o bá rìn kọjá bí tó yẹ kó o rìn dé o lọ́nu o rí ẹ mọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín the same thing ṣáṣá bẹ́ẹ̀ ń wò yẹn tó wà lọ́nà ọ̀gbẹ̀sẹ̀ yìí tó o bá ibi tó yẹ kó o rìn dé tó o bá rìn débẹ̀ o wọ wàhálà and the most painful part of it ẹ̀yin ọmọ Yorùbá ṣáṣá yẹn àwọn Fúlàní ló ń ta ilẹ̀ níbẹ̀ fúnra wọn ẹ lọ bèrè tí bá parọ́ kẹ́ ẹ wá sọ fún mi pé onírọ́ ni Ọmọlúkà àwọn Fúlàní ni wọ́n fúnra wọn ń talẹ̀ níbẹ̀ wọ́n ti kọ́lé síbẹ̀ wọ́n ní ìjọba ti fún àwọn so therefore wọ́n kàn ń bu ilẹ̀ yẹn tà lọ ni wọ́n dẹ̀ ń tà fún ara wọn fúnra ara wọn olórí wọn tún fúnra ara ẹ̀ ń ta ilẹ̀ wa wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló fáwọn your excellency ojú ayé yín o this is so funny your excellency. Hola, please get out. I have no time for it. Wọ́n fúnra ara wọn ń bu ilẹ̀ wa wọ́n ń bù tà fúnra wọn. Wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló fáwọn. They call it ṣáṣá because they call it ṣáṣá. Ẹ jọ̀ọ́ ṣé ibi kankan wà ní north tán pè ní ọjà? Ẹ jọ̀ọ́ ẹ kò yé mi.
bóyá àwọn Yorùbá ní ibì kan tí àwọn north tán yà sọ́tọ̀ fún Yorùbá tán ń pè ní ọjà, kò yé mi o, but àwọn ní síbí wọ́n pè ní ṣáṣá. wọ́n ní síbí wọ́n pè ní ṣáṣá nítorí pé ó ń jẹ́ ṣáṣá, wọ́n gbàgbé pé àwọn láṣẹ lórí ẹ̀, wọ́n dẹ̀ dominate ẹ̀ délẹ̀ to an extent tó jẹ́ pé wọ́n ń gé ta fúnra wọn. ẹran yàn lọ sí ṣáṣá Ondo state kẹ lọ́wọ́ tó ṣẹlẹ̀, the same thing tó ṣẹlẹ̀ l'Ondo state, the same thing ló ṣẹlẹ̀ l'Èkìtì, the same thing ló ṣẹlẹ̀ l'Ọ̀ṣun, the same thing ló ṣẹlẹ̀ l'Ọ̀yọ́, the same thing ló ṣẹlẹ̀ l'Ògùn, the same thing in Lagos. mò ń sọ̀rọ̀ Fúlàní fún yín nìkan ni o, mi ì tí ì bọ́ sórí àwọn Ìgbò. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ mójútó else. mo sọ fún yín categorically ni mo bá yín gbàdúrà ní kọ́lọ́ má jẹ́ kẹ́ ẹ kábàámọ̀ ń gbò báyá, torí a máa dùn yín nínú ìwà láyé yín pé ẹ̀bá dẹ̀mọ̀ kẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ báyìí báyìí, a máa dùn yín nígbà tó bá yá. ẹ lè mú mi kúrò níbi tí mo wà, ẹ lè dáríètì mi kúrò níbi tí mo wà. ṣé ẹ ti gbọ́? èyí tí mo ń sọ ni màá máa sọ ni màá face. ẹ̀yin tẹ́ ẹ kọ́mẹ́ǹtì dára gbòòrò wọ̀nyí, ẹ lè rí mi mú ìrọ̀lẹ́ bá. Your Excellency, àwọn ìgbésẹ̀ wa pọ̀ tẹ́ ẹ lè gbé. wọ́n wọlé débi wípé they turn our youths to nothing. tẹ́ bá dórí ọ̀kadà àwọn lè máa bá anywhere, àwọn iṣẹ́ tó ṣe tó wà valuable díẹ̀díẹ̀ àwọn lè máa bá bẹ̀. then àwọn iṣẹ́ pèsèpèsè míì tó kàn tó tiẹ̀ ṣe àwọn lè máa bá nídìí ẹ̀, bóyá kí wọ́n bá yàn nú bàtà, kí wọ́n bá yàn gbẹ́ kànga, kí wọ́n bá yàn ṣe gbogbo ẹ̀. ẹnìkan sọ fún mi oníta bá sọ pé kán kúrò oníta lá máa ṣe. ẹjọ́ wọn ò kì í pọ́líṣì bàtà nílùú òyìnbó, kò síbi tán ti ń ṣe. wọn ò kì í ṣe kọ́nà nílùú òyìnbó, kò síbi tán ti ń ṣe. gbogbo ẹ̀ ló wà lọ́hùn in a modern way. tí bá fẹ́ máa bá eré kánná ẹ̀, mo mọ knowledge tí mo lè lò tí màá pákéjì ẹ̀. tó o bá wú ẹ gan wàá wá rẹ̀ kánná sẹ́ẹ̀ pé mo ṣàfẹ́ lọ bẹ́ẹ̀, wàá wá rẹ̀ kánná ẹ̀ àìgbọ́mọ pákéjì tí mo lè fún ẹ. wàá jókòó ara ẹ màá máa màsáàjì ẹ, màá gbé sí àsílẹ̀ àpamọ́ inú ẹ máa dùn, èsì á máa fẹ́ sí ẹ létí, wọ́n máa bá ẹ ṣí ẹsẹ̀ ẹ kó tó ṣe o ti lè sùn lọ́gán, wàá sanwó kọjá bó ṣe lérò. ṣùgbọ́n kàkà kójú wa láti gbogbo eléyìí, àwọn tí ò yẹ kó ṣe wọ́n ń ṣe é sà. and no problem, sọ pé káwọn ọmọ wa lọ máa ré èékánná tàbí kán máa gbé kànga tàbí kán máa ṣe kiri rárá. ṣùgbọ́n Your Excellency, àwọn kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ regulate. Your Excellency, gbogbo ẹ gbọ́dọ̀ regulate ọ̀kadà gígùn nílẹ̀ Yorùbá, and to my own understanding ẹ gbọ́dọ̀ regulate ẹ̀ to an extent tó jẹ́ pé àlejò ò ní orí ọ̀fẹ́ láti gun ọ̀kadà. ìdí ni wípé opportunity gan ló jẹ́ fẹ̀yìn fúnra yín, torí majority àwọn ọmọ táwọn arúgbó wọ̀nyí tó fi arúgbó ara tọ́, tó fowó lápò tọ́, tó fowó pamọ́lé láńtà tọ́, tó fowó síìpù tọ́, tó fowó ópè tọ́, majority wọn ni wọ́n graduate tán wà nulẹ̀ tí ò sí nǹkan tó ń ṣe. ìmí wọn orí ọ̀kadà ló ń kù, àlórí ọ̀kadà yẹn bùkátà ọ̀kan bùkátà. Your Excellency, there must be a very proper regulation lórí ọ̀kadà gígùn. That is number one. Number two, Your Excellency, there must be proper regulation, total ban to my own. ẹni tó bá fẹ́ sin màlúù kó ra ilẹ̀ kó máa sin màlúù ẹ̀ níbẹ̀. Wàsíù Kwamwan èmi ló kó màlúù ẹ̀, ó ra ilẹ̀ ó kó màlúù síbẹ̀ ó dẹ̀ ń sìn. ẹni bá fẹ́ ra màlúù àwa síbẹ̀ àwa ra màlúù. bọ́n ṣe ń sin màlúù láwọn advanced country nìyẹn, kì í dámẹ́jì oko, kì í bà nǹkan àwọn èèyàn jẹ́. kódà bó jẹ́ Fúlàní tó bá lóun fẹ́ sin màlúù nílẹ̀ yìí, ẹ jẹ́ kó ra ilẹ̀ legitimately, kó ṣe ìwé ẹ̀, kó dẹ̀ máa sin màlúù ẹ̀.
ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ìjọba nítorí pé bísínẹ́sì ló ń ṣe ọdún bá ti ń parí ẹgbẹ́wé táàsì wá fún ẹ jẹ́ kó sọ táàsì. Bísínẹ́sì ló ń ṣe ó ń ta màlúù ó ń powó ẹgbẹ́wé táàsì ẹ̀ wá fún kó san táàsì tí ò bá san ẹ̀ sì lé ẹ̀kọ́ màlúù ẹ̀ 5 ẹ̀kọ́ 10 kẹ́ ẹ fi dí owó táàsì tó yẹ kó san tí ó. I don't bloody care ò bá pé ní tribalism ò bá pé ní trubulu zoom kò kàn mí. Kò kàn mí o. But I will tell you the reality. Ọlọ́run ti ṣe Nàìjíríà débi pé kò yẹ kó dìjà rárá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run gbé tó jẹ́ main tribe ní Nàìjíríà either you call it tribe or ethnic. Òbí aláwẹ̀ mẹ́ta tọ́lọ́run fúnra ara ẹ ti pín òun ní Nàìjíríà tí ò yẹ kó dìjà nínú. Your Excellency, mo ń sọ eléyìí torí pé kí ni àwa mọ tó máa ṣẹlẹ̀. Those people will do everything in their capacity láti rí wípé wọ́n frustrate ìjọba Tinubu. Ẹ̀yin lè má rí àwa rí o àwa mọ̀ adẹ̀ understand lóye wa. Ìyẹn ò tí ẹ̀ wá kàn wá wọ́n frustrate ìjọba Tinubu wọ́n frustrate ẹ̀ kò kan àwa. Ṣùgbọ́n àwa ń sọ fún yín ni ìdí tàbí sọ fún wa frustrate ara àwọn nǹkan tẹ́lẹ̀ máa ṣe òun ni attack lóríṣiríṣi. Tinubu wọlé kò tí ìjọsẹ̀ kan àbí méjì o. Your Excellency kò jẹ́ méjì wò ṣèbí jẹta ọjọ́ Monday ló pé ìwí. Ẹ má gbàgbé o pé lẹ́nu tó wọlé wọ́n ti àtàkì l'Ògùn state o wọ́n ti àtàkì ní Ọ̀yọ́ state wọ́n dẹ̀ ti àtàkì l'Ondo state. Ẹ má gbàgbé o láàárín ọ̀sẹ̀ kan tí Tinubu wọlé o. Ọ̀rọ̀ mi lè máa rùn sí yín kò kàn mí. I will say my own. If you like, make you take am. If you like, make you not take am. Wetin concern no man. Your Excellency, regulate ọ̀kadà, number 1. Number 2, regulate kẹ́ ọ̀kẹ́ mọ another means tẹ́ lè lò lórí ọ̀rọ̀ ṣáṣá àti Ṣàngó. Your Excellency. Lórí ọ̀rọ̀ ṣáṣá àti Ṣàngó regulate ẹ̀kẹ́ mọ tó yẹ kẹ́ ṣe. I won't say it clearly or openly. Táyé ẹ bá gbà mí, àfi ránṣẹ́ àfi ṣọwọ́ sí yín. Wọ́n claim ilẹ̀ Your Excellency, wọ́n lẹ́yìn ilẹ̀ fún wọn nílẹ̀. The same thing that is happening in Ondo State is happening in Ekiti State, is happening in Osun State, as well as Ọ̀yọ́ and Ogun and Lagos State. Wọ́n lẹ́yìn ilẹ̀ fún àwọn láyè. That is for that. And lórí àwọn ọ̀rẹ́ wa Ìgbò, I no dey fight them o, mi ò ní issue pẹ̀lú Ìgbò, but the same thing Your Excellency tẹ́ ẹ ṣe fáwọn Fúlàní, you must do the same thing for the Igbos and other tribes, not just Igbos. Ẹlẹ́jì àwọn Ìgbò àdé, ẹ̀yẹ̀yàn ẹ̀ understand the evils, the evils that have befell the Yoruba people. Kò yé yín. Tó bá máa sọ̀rọ̀ wọ́n lọ lẹ́ni Yorùbá. Wọ́n ní kò sí kan, wọ́n kò sọ́mọ Yorùbá tó ní nǹkan ṣe. Wọ́n ò dẹ̀ ní sọ that they were the one that have frustrated the effort of Yoruba people. Tí àwọn Ìgbò bá tò síbí, tó ń ta part, tó bá jọmọ Yorùbá tí wọ́n náà sọ pé ibi tó ti ta pàtì lé kí wọ́n náà gba yo kó gba ṣọ́ọ̀bù síbẹ̀. Tó bá gba ṣọ́ọ̀bù síbẹ̀, àwọn ọmọ Ìgbò yẹn máa fún ẹ pa. Wàá ta ṣọ́ọ̀bù mú, wàá ta gbogbo pàtì tó ní wàá ta ṣọ́ọ̀bù. Tó o bá ṣọ́ra wàá ta ẹsẹ̀ ẹ̀dínà fún wọn mẹ́. Because wọ́n bá yé business yẹn wọ́n bàjẹ́ fún ẹ. Ọjà táwọn ń tà ní 10,000. Nítorí pé wọ́n wá sáàárín wọn, ìwọ náà ń ta tiẹ̀ ní 10,000. Wọ́n á fẹ́ bà tiẹ̀ jẹ́, wọ́n á torí yẹn wọ́n máa ta tiwọn ní 5,000. Wọ́n á sì ṣe pé wọn. Wọ́n á tà bẹ́ẹ̀, kọ́sà lè bà tiẹ̀ jẹ́, kó má sẹ́ni táyà sọ́dọ̀ ẹ, kó lè kagárẹ̀ ẹ̀ kó máa lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí. Ẹ gbàlàyé mi. Àlẹ́ ẹ jí. Another program for another day. Èmi máa já yín sáwọn techniques kankan, máa já ayé sí. Tó bá sọ pé ipò mọ business, kí náà fi ń ṣe business ọpọlọ ni.
ṣé ẹ fẹ́ sọ pé ìbò lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ ni? No, ẹ jẹ́ ká ronú. That is for another day. Mo tún repeat, mo tún padà sórí yín. Tó bá wù yín, ẹ sọ fún mi pé mo wà tribalistic, kò kàn yé. Your Excellency, gbogbo ilé tàbá máa wí tàbí ẹ máa sọ wípé ṣe báwa la ta lé fún wọn. Wọ́n gba gbogbo ìgboro, wọ́n dominate ẹ̀. No wonder tí kan fi dìde tó lóun Igwe of Àkúrẹ́ land tó náwó sí Déjì. Ó náwó sí Déjì, ó fẹ́ ṣèkì Déjì. Ó lóun Igwe of Àkúrẹ́. A refrain upon nonsense. Nonsense upon duty. You have your faith for that shift. You have shift. I call you here. Mo pe ẹ síbí ni. Yeah, boy. Mi ò wá sọ pé kán tiẹ̀ lẹ́yìn Ìgbò lọ sí yìí o. But there must be regulation for everything. Yoruba land is Yoruba land. Kò yẹ kó níjà nínú. Ọlọ́run ti pín fúnra ẹ̀. Yoruba land must belong to the Yorubas. Ọlọ́run fún Ìgbò nílẹ̀ tiẹ̀. Ó fáwọn Hausa àti Fúlàní ní tiwọn. Kí ló dé tẹ́ bá Yorùbá ń dùn tiẹ̀? On annual basis, olóye thousands and millions of ọmọ Ìgbò tí wọ́n migrate. Tó bá ti rí wọn, wọn ò ń gbé ẹrù. Wọn ò ní báàgì. Tó bá ti gbé pólíbáàgì tán fi máa ń di oúnjẹ. Tó bá ti gbé pólíbáàgì black yẹn, tó bá ti gbé dání, wọ́n ju aṣọ kan sínú ẹ̀, ṣòkòtò kan, aṣọ kan, or skẹ́ẹ̀tì kan tàbá. Wọ́n ń bọ̀ nìyẹn. Tó bá ti wọ mọ́tò, wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá. Anywhere tó bá ti jálu, wọ́n jálu bẹ̀ nìyẹn, wọ́n lè bẹ̀rẹ̀ business wọn kan máa ta ọ̀pá, wọ́n lè máa ta àgbọn kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ti rí wọn. Mi ò bínú sí, wọ́n bá ń ṣe business náà advance, kò sí tó burú bẹ̀. Àwa náà ń benefit, ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ máa fi eléyìí tẹ̀yìn ṣe, kẹ́ máa fi pa wá tá a ní ilẹ̀ tọ́lọ́run jogún ẹ̀ fún, kẹ́ máa fi pa wá lára. Your Excellency, something must be done. Láti wá parí ọ̀rọ̀ mi, Your Excellency, gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjọba ní o, ẹ ti lò jọ̀sẹ̀ kan. Ìyẹn ẹ̀yin tó ṣẹ̀ dìbò fún o, ẹ̀yin kan ti wà bẹ̀ tẹ́lẹ̀. Àsìkò tá a dé yìí, ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe máa empower gbogbo àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ṣe fún gbogbo wọn. You must empower them. Let them go into small, medium and small scale business. Àwọn tó bá mọ business yìí kì í ṣe ẹjẹ́ kan lọ máa ṣe o. Ẹ lọ yá wọn lówó. Nǹkan táwọn Fúlàní àwọn Hausa tí Buhari ṣe fáwọn èèyàn ẹ̀ nìyẹn. Owó tán bá gbé wá tán nìkan yá yín ní Bank of Agric. Tán bá gbé billions wá pé ẹgbà for Agric. Ojú lẹ́yìn ọmọ Yorùbá fi máa rí, etí lẹ fi máa gbọ́. Wọ́n á gbé owó yẹn lọ sí north. Wọ́n á lọ máa gbé báwọn nínú ilé. Wọ́n á máa yá wọn. O ní 50 million, o ní 100 million, o ní 300 million, o ní 500 million. Bẹ́ẹ̀ ni ẹni tó ń gba 500 million wà ní Agric loan. Àwọn tó ń bá sọ fún wọn báwọn lóko rice, àwọn fẹ́ ṣoko rice. A rí nínú wọn tó ń gba 500 million naira. Bójá ọmọ Yorùbá ló request, wọ́n lè máa tó bá bóyá ó lẹ́sẹ̀ dáadáa, wọ́n lè fún ní 100,000. 100,000 tó jẹ́ pé kó tó kúrò ní báǹkì, wọ́n ti yọ charges, wọ́n yọ gbá, wọ́n yàwó. Òun kan débi dẹ̀ pa á kúrò bẹ́ẹ̀, á yà sí bíi sábì sásáré jẹun nínú ẹ̀. Kẹ́ ẹ tó ṣẹ́jú owó ti tán. Compare to ẹni tó fún ní 50 million, 100 million. Àsìkò wọn nìyẹn. Ẹ̀yin gómìnà, ẹ̀yin náà ṣe pàdé kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa rẹ́sì àwọn ọmọ Yorùbá. Mi ò sọ pé mi o, kò sí tó Ọlọ́run tó dá mi, ó mọ̀nà tó máa gbà fẹ́ mi tó fi máa ṣe tèmi. But ẹ mọ̀nà tẹ́yìn máa gbà. Ẹ̀yin, you are the custodian, you are the chief executive of your state. Gbogbo ẹ̀yin gómìnà pátápátá. The well-being of the citizen of your state lies on your head. And something must be done. This is not a matter of hatred. It's not a matter of tribalism. I am telling you the reality. Réètì táwọn ọmọ Yorùbá tí ìyà fi jẹ wọ́n ní gbogbo ọ̀nà ó ti pọ̀ lápọ̀jù. Ó pọ̀ ó kọjá àfẹnusọ. Ẹ fi orí yín korí kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe. Àwa ní tactics nílẹ̀ tẹ́ lè lò tó jẹ́ pé láàárín ọdún kan ó kéré tán empower 1, 2, 3 million ọmọ Yorùbá.
possibly tí ìtọ́jẹ̀ fẹ́ ṣe tí wọ́n máa ṣe tó ojú ní á rí. Èmi ń sọ eléyìí ni. Mo ń sọ eléyìí torí pé àwa la rí tí àwọn èèyàn mú tó ń pass through nígboro, ìyà ń jẹ ọmọ Yorùbá. Ẹ wà lọ́mọ Yorùbá, àwa lọ máa bẹ̀bẹ̀, a máa bẹ ọmọ Ìgbò kó lè fún òun nìkan, kó lè fún ọmọ Ìgbò yẹn jíjẹ, ọmọ Ìgbò lè fún nìkan kóhun tá lè jẹun, kó lè bọ́ ìyàwó àtọmọ. Èrò ọmọ Yorùbá máa lọ sí Kára tàbí Ṣáṣá àbí Ṣàngó, a lọ máa bá wọn ọmọ Fúlàní kó lè bá wọn tọ́jú màlúù, kán lè fún lówó, kó lè jẹun, kó lè tọ́ ìyàwó àtọmọ. Ẹ jọ sọ forí tó lẹ̀ ń ṣe màlúù ni. Àbọ̀ ọ̀hún náà ti lọ ń tírèèni ẹ̀ wá. Gbogbo business táwọn ọmọ Ìgbò jókòó lé tán ń ṣe, àdìwọ́n mú owó òdìwà mú pé ká má ṣe o, àwa la ṣe torí pé kò sí ìrànlọ́wọ́ ni. No help, kò sí ìrànlọ́wọ́. Tẹ́ ẹ bá dìde help fáwọn ọmọ Yorùbá pẹ̀lú proper counseling tó dáa, kẹ́ ẹ ṣí wọn létí, kẹ́ ẹ jẹ́ ká mọ̀, kẹ́ ẹ ṣí fún wọn lápẹẹrẹ lóríṣiríṣi. Ẹ má rí changes. Ìrànlọ́wọ́ ni ò sí fọ́pọ̀lọpọ̀, wọn ò kì í ṣọ̀lẹ, kì í ṣọpọlọ ni ò sí. Kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe 419, kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe jìbìtì, kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe yahoo, kì í ṣe gbogbo èèyàn ló lè gbébọn lálẹ́. Ìrànlọ́wọ́ lẹ́lòmíì ò rí tó sọ dáradára dá sílùú. Ẹ̀yin ni kẹ́ dìde, kẹ́ ní àròjinlẹ̀. I am telling you this, if you like you gbọ́, if you like you no gbọ́. Ìnáwó aná bá gé jìyà. Ìnáwó aná bá gé jìyà. Tó bá dàbí pé mo fi sọ̀tì ẹ̀yìn Ìgbò kò kàn mí, orílẹ̀ ni mo wà. Go and bring your stone and stone me. Come and stone me now. I'm not your enemy. It's Nigeria. Nigeria lẹ́nìmí gbogbo wa, àwọn ló bà gbogbo nǹkan jẹ́. Tó bá yẹ pé gbogbo nǹkan lọ létòlétò bó ṣe yẹ kó rí ni, you supposed to be in your city, in your towns and develop there. Gbogbo àyè tẹ́ sá kúrò ní Abia, tẹ́ sá wá s'Èkó, sá wá s'Ògùn, sá wá s'Oǹdó, sá wá s'Èkìtì. Ó yẹ kẹ́ wà l'Abia, kẹ́ máa develop ẹ̀. Tó bá yẹ pé Nàìjíríà wọ́n fi wálẹ̀ bá ṣe rí láti bẹ̀rẹ̀ wá. Pé Ìgbò ẹ mójútó ra yín, Yorùbá ẹ mójútó ra yín, dájúdájú ẹ máa sáré bẹ́ẹ̀ ṣe máa develop ọ̀dọ̀ yín ni. Bí Yorùbá ṣe ń sáré àti develop ọ̀dọ̀ ẹ̀ nígbà tí bàbá Awólọ́wọ̀ mójútó lẹ̀ Yorùbá. Níbi ọ̀dọ̀ yín lẹ̀kẹ́lẹ́ fẹ́ wá develop bí. But Nàìjíríà ò lójú, gbogbo ẹ̀rí rádaràdá onírúurú Nàìjíríà dọ́sùn, wọn ò tiẹ̀ ní ẹ̀kẹ́kọ̀ọ́ ọ̀mọ́ anything. And that is why tó fi jẹ́ wípé majority ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ fi lé yín lẹ̀, tẹ́ wá ń bá onílé dúlé. And that will be all for today. Àmọ̀ràn ni mo wá gbà yí o, ẹ̀yin gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá, gómìnà Akérédolú, gómìnà Oyèbánjí, gómìnà Adélékè, gómìnà Ṣèyí Mákindé, gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gómìnà Èkó Sanwó-Olú, bàbá Jídé Sanwó-Olú. Àmọ̀ràn ni mo gbà yí o. Eléyìí tẹ́mi dẹ̀ sọ yìí, tó bá wù yẹn gbé yẹ̀wò, tó bá wù yẹn má gbé yẹ̀wò. Ìnáwó aná bá dé jìyà, agúnlá àgúntẹ̀tẹ̀. Kíní kan dá mi lójú, bẹ́ẹ̀ bá léwúrẹ́ kan jù yóò yíjú padà, yóò máa gbé yín jẹun. And that will be all. Thank you. God bless you. Ó yá, máa kọ tiẹ̀ jáde, ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Ìwọ tó bá jẹ́ ọmọ Ìgbò ó lè kọ tiẹ̀, ó kọ pé ìbùkún ní fórílẹ̀-èdè Biafra. We are friends after all. Àjọ ń lé pé ká bọ́ náà ni. Kò yẹ ká jà. Reality lèmi sọ. Ẹ compare ọmọ Yorùbá tó wà nílẹ̀ Ìgbò, compare it with ọmọ Ìgbò tó wà nílẹ̀ Yorùbá. Ẹ fi wéra wò, ẹ mọ̀ pé ó jìnnà síra wọn pápá ni. Ó dàbí 5/100 ni, 5/100. So ẹ̀yin fúnra yín mọ̀ tí mò ń sọ. This one no be matter of reality lájọ gbá fúnra wa yẹn. Kọ́ tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Write it down. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. That will be all.
kí tó máa lọ mo fẹ́ fi àsìkò yìí pàrọwà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. You know the importance of this message, and that is why you must share it. Tó o bá wà nínú gúrùpù Yorùbá Nation, at the same time o wà nínú political groups kankan, make sure pé o share sí political group yẹn. Tó o bá lọ́rẹ̀ẹ́ tó jẹ́ SA tàbó jẹ́ commissioner tàbó jẹ́ any other thing, share jẹ́ kán gbọ́. Tó o bá nífẹ̀ẹ́ Yorùbá lótìtọ́ àtòdodo, you must share it. Jẹ́ kán gbọ́. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí o, bó bá dénú àdòdìdì. Ọmọlúkà lè mí jẹ́ o. Tó bá délẹ̀, ó jọ máa kan gbogbo wa ni. Burúkú ò dẹ̀ ní kàn wá. Àṣẹ ń tẹ̀gbọ́n màrè. Bye bye o, ó dọ̀la o.